ẹlẹ́kẹta ẹni tí ó rẹ̀ òun náà nu Ramadan ni ó wá ní dédé gbèsè àwẹ̀ tóun náà dé Ọlọ́run wá ní kí àlàáfíà ó dé kí títàn fi wá dé so àwọn tí àwọn oníwọ̀n san àwẹ̀ yẹn lẹ́yìn rẹ̀ ó jẹ gbèsè àwẹ̀ kò wá rí san tí títàn fi wá dé sérí ẹ̀ ṣé àwọn ọmọ àbáwọn tó fi ilé àbáwọn tí ó jogún ni wọ́n san gbèsè òun ní àbí báwo làwẹ̀ tó jẹ gbèsè rẹ̀. ọ̀rọ̀ tó fẹ̀ ni ọ̀rọ̀ tó tóbi ni àmọ́ ká sọ díẹ̀ níbẹ̀ torí tá a bá ní ẹni tí ó bá tún béèrè lórí ẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ ni pé inú sẹ̀rí àtọ́lọ́hún inú alukur'an kò sí àyà kan tá a rí tó sọ fún wa wípé bẹ́ẹ̀ ni tí ẹnìkan bá kú ká bá ṣe ìbádà rẹ̀ tí ó ṣe. wasawmu Ramadan ó ti bá wọn min haqqillah ó ti bá wọn ala abdihi ọgbọ́ hakku Ọlọ́run lórí ẹrú rẹ̀ ẹ̀dá rẹ̀ òun náà ní sọ́mù Ramadan a lè kírun fún yàn kábàyàn kírun ẹ̀ pé táìmù tó rẹ̀ kò rí bí kírun a lè bá kí táìmù tó rẹ̀ kò rí bí gbàwẹ̀ a lè bá gbà táìmù tó rẹ̀ kò rí bí lọ hajj tó fi kú a lè bá lọ hajj wọn kì í báyàn ṣe hajj tó jẹ́ ti wájì bíi tọlọ́hun tẹ́ni ẹ̀dẹ̀ ti kú ọgbọ́ ẹni tí ń bẹ láyé kò lọ hajj fa tó fi kú ẹ wá ní kẹ́nì kọ́ bá lọ hajj fún kó lè bá àrálì kìí àmọ́ wọ̀ tá ń sọ bẹ́ẹ̀. akramakumullah ọ̀sà ọ̀rọ̀ tẹ́ sọ yẹ ní ọ̀rọ̀ tó fẹ̀ ni àbọ̀ nítorí kẹ́ ẹ bá wa sọ ọmọ aráàlú nítorí ẹni tóun náà bá tún ní nǹkan tí ó bá bẹ́ẹ̀ lórí ẹ̀. ẹni kò sí àyà kan tó láàlè báyàn kírun báyàn gbààwẹ̀ báyàn lọ hajj but a rí àwọn hadith sahih tí àwọn tí ń gbọ́ àbáwọn tó bá lé lọ́rọ̀ lérí ọ̀rọ̀ yẹn náà lè mú wá aláwọ̀kọ́ ni àdìsí ti àwẹ̀ tí àdẹ́gbà Muhammad ní mọ́mọ́ta wà alayhi siyamu sọ́ọ̀mà ánìhù waliyuhu àdìsí yìí ń bẹnu Bukhari yìí ń bẹnu Muslim pé ẹni bá jẹ gbèsè àwẹ̀ àwọn wàlíyù ẹ̀ tí ó jogún ni wọ́n gba àwẹ̀ yẹn àdìsí muttafaqun alayhi. ẹlẹ́ẹ̀kejì arákùnrin lérí ọ̀rọ̀ ti hajj arákùnrin tó lè bá ànábì pé bàbá àwọn kú afa àwùjọ àníhà pé sóhun lè bá ṣe hajj ìyá àwọn bàbá àwọn àwọn àdìsí ìyá náà wá tí ó kútu náà wá inú àmọ́ eléyìí ní bàbá ó bí ànábì pé bàbá àwọn ti kú sóhun wá lè ṣe hajj on behalf bàbá àwọn ànábì ara'ayta law kana ala abika daynun akunta qadi qala na'am qala fadaynu llahi ahqqu bil wafa ànábì ní kó lọ lé ànábì fún go ahead so àwọn àdìsí yìí sá a rí àwọn àdìsí bá rí aya bẹ́ẹ̀ni ṣé àkíní ò wá. ọ̀ndà màfúhùmù ni ọlọ́lẹ̀ wò kí ni màfúhùmù náà kí ni màtúkù ni iná nìyẹn ọwọ́ àkú màfúhùmù so to understand bẹ́yẹn so rí àwẹ̀ gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan wípé Abdullahi ibn Abbas ọ̀sọ̀ nù azar la yusalli ahadun an ahadi wala yasumu ahadun an ahadin ẹnìkan ò gbọ́dọ̀ gbààwẹ̀ fẹ́nìkan kò gbọ́dọ̀ gbààwẹ̀ kò gbààwẹ̀ ẹnìkan gbà ẹnìkan ò sì gbọ́dọ̀ gba ìrun ẹnìkan kí lérí ntọ́ jẹ́ nǹkan fara ìdí tọ́lọ́hún. So to understand so hadisi sọ̀híhù ló wíwí laysa kullu hadisi sọ̀híhìn sọ̀híhàn gbogbo hadisi sọ̀híhì gbogbo ẹ̀kọ́ la gbọ́dọ̀ ní ìtìmáàdì lórí ẹ̀ bá a bá rí nǹkan kan tó lè bí nǹkan yẹn dànù nínú alukur'an àyà tá a kàlẹ́ kan yẹn òun supasíìdì àdìsí tá a bá gbọ́ àyà òun yẹ tá a mọ̀ fúnmù àyà yẹn tá a gbọ́ yé dáadáa ó supasíìdì àwọn àdìsí tí tẹ̀ ń wí torí tí a bá ní jìnnà wọ́n sá ẹ rí àwọn àfa tí wọ́n sá àdìsí yìí lọ́gbẹ́ ó ti yé báwọn náà wàhálà lẹ́dínà yóò tí kú nà hu ẹ̀wọ̀n nǹkan ọ̀ ní fa ọkọ̀ pé àmọ́nkánà mi kò mọ̀rí lọ́wọ́ aláṣọ́fà fa iddatun min ayyamin ukhar tó ti gẹ́tì bẹ́yẹ kọ́ dá padà nígbà míì ọ̀ ní wàhálà lẹ́dínà yóò tí kú nà hu àwọn tí ò wá lágbára àti gba àwẹ̀ yẹn padà fìdíyàtú ta'amu miskin kí wọ́n ṣe fídíà ìtàn tá a fi tán
òun ni ká fún miskini ní oúnjẹ tó bá já sí wípé wọ́n lè gbà á fún yóò ti jáde nínú àyà ọgbọ́. ọlá pé ń bẹ láyé ṣẹ̀ríà fún un ní àǹfààní pé bóyá ó lè gbádùn ni. ìyún ntí ṣẹ̀ríà fi fún láǹfààní bóyá ó lè gbádùn tí ó bá gbádùn náà tó sì wà lérí àárẹ̀ náà tá a sì parí àwẹ̀ ẹni tán tó bá já sí wípé wọ́n san gbèsè rẹ̀ fún àbí kí dókítà ti sọ fún wípé tó fi kú ó gbọ́dọ̀ gbàwẹ̀ mọ́ tó fi kú ó gbọ́dọ̀ gbàwẹ̀ tó bá yẹ gbàwẹ̀ ó fẹ́ kó bára rẹ̀ nù ni tó fi kú ó gbọ́dọ̀ gbàwẹ̀ mọ́ ṣé wọ́n gbà fún ni. kí ni o máa wá sí. fídíàtù ta'amu miskin izan tó bá wá kú tẹ́ bá wá fẹ́ ṣe tí ó ṣe fídíà ta'amu miskin nígbà tí ń bẹ lérí àárẹ̀ títí tó fi kú ntẹ́ fi dá a padà ní fídíà ta'amu miskin nígbàwẹ̀. ọ̀gbọ́ fídíà ta'amu miskin tọ́lọ́hun ti fi kóòdì ẹ̀ láti ilẹ̀ òun lẹ́wàá bá a ṣe ẹ bá fẹ́ ràn lọ́wọ́ o ti máa ń in aradtum an tatasaddaqu alayhi lẹ́fẹ́ sànú ẹ wàá ṣe fídíà ta'amu miskin àmọ́ ká máa pín àwẹ̀ mara lọ́pẹ̀tọ̀ àwẹ̀ ẹlòmíì ó tún wá ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì èèyàn kú nú àwẹ̀ ó ti gba 15 ọ̀wá kú 15 tó kù ó ti yé báwọn kò sí nínú tí wọ́n ó ṣe fídíà rẹ̀. kìí ṣe dénú mọ́. èyí wọ́n ṣe dénú mọ́ 15 tó kù ṣe dénú mọ́ èkìdọ́wù ti bá iṣẹ́ rẹ̀ ó ti parí iṣẹ́ rẹ̀ ti parí báwọn àwẹ̀ di 15 ló kú kò rí 15 tó ó bẹ̀rẹ̀ àárẹ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ kò rí 15 gbà ó kú tẹ́ bá fẹ́ ṣe fídíà tá a wí náà wípé ẹ fún yàn lóúnjẹ fún ó ti yé báwọn ní fi kò ní jẹ́ 30 mọ́ torí èyí tó kù tí tó ti kú àwẹ̀ tẹ́ gbà lẹ́yìn ìgbà tó kù kì í sáwẹ̀ rẹ̀ mọ́ iṣẹ́ tiẹ̀ ti parí nù ó ti yé ntẹ́ wàá ṣe fún lẹ́yìn rẹ̀ eléyìí tá a wí yìí tó bá jásí pé ó sírù irun ó sírù yìí excuse yìí òun ni òjì ọ̀rá àwẹ̀ gbà excuse àárẹ̀ tíṣẹ̀rí àwọn excuse àgbà tó ń tẹ̀lé àgbà wọlé pé ọ̀rẹ́ ni òjì orí gbà kì í jẹ́ pọ́sà àkókò nàkí tó bá ti kú tán nígbà àwẹ̀ la yusamu anhu la yasumu anhu waliyuhu kò sí wàlíyù kan tí wọ́n wá pé ẹ̀yin ọmọ rẹ̀ ó yẹ pín àwẹ̀ mọ́wọ́ ká tó pínpín àwọn àfóòtún wa ní a gbọ́dọ̀ pínpín àbí kẹ́ kọ́kọ́ san gbèsè àwẹ̀ náà torí gbèsè ń bẹ ńlẹ̀ fún èyí wọn ṣe sẹ̀ríà. ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ jogún ẹ̀yin lẹ́pìn gbà kò sí nínú tí ń jẹ́ mírásù wípé kún ó pín àwẹ̀ mọ́ ogún. àwọn àfáà kan wá fara mọ́ pé kán gba àwẹ̀ yẹn àwọn àfáà kan ní. àwọn tí wọ́n fún kálukú istihadu ni wọ́n ṣe kì í jẹ́ pọ́dọ̀ Ọlọ́run wọn ti gba wáyìí ọgbọ́ àwọn àfáàsì ti ní wípé ọgbọ́ wa náà á máa sọ̀rọ̀ ìgbà mi yóò ṣe dédé ìgbà mi kò ní ṣe dédé kì í yẹ pé ní tá àfáà kan bá ti wí ìwọ ó gbé lọ sí mẹ̀sánù sẹ́ráì àti ọ̀tún wa gbé lọ sí mẹ̀sánù làákìlì ó ti yé báwọn tó bá ti gbé lọ bẹ̀ ìwọ náà ó rí wípé látẹ̀sírù wá zíratún wíṣìrà ukhra ru ẹrù ká ò ní ru ẹrù ẹlòmíì òun ló lẹ́rù rẹ̀ tẹ́ bá fẹ́ kẹ́rù rẹ̀ yóò fúyẹ́ sàárà lẹ̀ yóò ṣe fún iná ara fídíà sàárà nù gẹ́gẹ́ bí sàárà máa bá òkú ó ti yé báwọn fídíà àwọn náà máa jọ ń da sàárà wípé ó ṣe sàárà fún miskin ó fi di miskin fún odidi ọjọ́ 15 tí ó fi gbàwẹ̀ rẹ̀ tó fi jẹ́ gbèsè àwẹ̀ kalẹ̀ tó fi wá di pé ó wá lọ lè kú ààyè pín àwẹ̀ mọ́ ogún òun ló ní sẹ́ rẹ̀ fún rẹ̀